wọ́n mà ní gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Láìdé Bákàrè mà ti fa wèrè lọ́yàn. Lizzy Anjorin ti jáde tán fún Ronke Oṣòdì Òkè. Ẹgbẹ́ òyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo àwọn èèyàn ló máa ń gbà ládùúrà pé kọ́lọ́run kó gbà wá lọ́wọ́ Bílísì. Táwọn kan sì sọ pé jẹ́jẹ́ ni wàhálà jókòó kí gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Láìdé Bákàrè tó lọ fa wèrè lọ́yàn nípa wíwá fún Portable Ọlálọ́mí. Àwọn èèyàn ti jẹ́rìí Portable pé tó bá dé lágọ̀ọ́ ọlọ́pàá tí wọ́n ti mọ lórí ẹ̀sùn tí ìyá ọmọ rẹ̀ Àṣàbí Simbu fi kàn wípé yóò jẹ́wọ́ fún Láìdé Bákàrè pé ọmọ ọkọ lòun tó sì fi hàn pé òun kò kì í ṣọmọ lọlé lọ mẹ́sì wá. Láìdé Bákàrè ló sọ wípé tí Portable fi lè wọ́ bàbá rẹ̀ àti ìyá àwọn ọmọ rẹ̀ tuurutu lórí ẹ̀rọ ayélujára táwa ni kò lè wọ́lẹ̀ àti wípé ó ṣèwà ayé òun ìdí táwọn kan fi gbọ́ òun lámọ̀ràn pé kóun má dá Portable lóhùn nígbà tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin òun àti Portable lọ́dún tó kọjá. Ẹ bá mi bí Ronke Oṣòdì Òkè wípé ẹ̀ṣẹ̀ wo ni Lizzy Anjorin ṣe. Ẹ bẹ̀ lọ́wọ́ Lọlá Fádúrì pẹ́ṣẹ̀ wo ló ṣe. Ẹ bèrè dá lórí bíbá rí iṣẹ́ kọ́lá máa ń pọ́nlé tá a máa ń yìn abásọ̀rọ̀ Ronke Oṣòdì Òkè láì dá bíbá rí ẹ̀yìn èèyàn mi. Bọ̀ wọ́n gbọ́. Mi ò ní kàn dá owó sí méjì. Lọ́lá èmi ni mo sọ fún ẹ pé kó o pe Ronke Oṣòdì Òkè. No, ìwọ bọ́ jẹ́ kó ń bọ́ síbi. Ronke Lọ́lá má fi nù mí mo mọ̀ jẹ. Lọ́lá má fi nù mí mo mọ̀ jẹ. Ohun tí mo sọ kọ́ ló sọ. Jẹ́ kí n sọ fún ẹ bí mo ṣe sọ ilẹ̀kùn yẹn ò tì. Ìwọ súnmọ́ bí. Má parọ́. Lọ́lá èmi ni mo sọ fún ẹ pé Ronke Oṣòdì Òkè wà lọ́dọ̀ bọ̀dá Ṣọlá Ọláníyàn pò wá bímọ. Mo ní kí ló dé tó o ṣe lo Ronke Oṣòdì Òkè. Lọlá Fádúrì ó ní o ò fẹ́ dírámà àwọn onítíátà. Mo wá ní no eléyìí ò kì í ṣọ̀rọ̀ dírámà. Mo ní she's here doing nothing. Ó ní but ó ń tọmọ lọ́wọ́. Lọ́lá tí n bá parọ́ ìtàgé á dá láàrin èmi àti ẹ̀ àdàbí tí ò bá kí ń ṣe èmi ni mo introduce Ronke Oṣòdì Òkè fún ẹ. Lọ́lá àdàbí tó ò bá máa dá mi lóhùn pẹ̀lú bí mo ṣe ń sọ yìí. Lọ́lá àdàbí jà ó jèpè. Lọ́lá mo wá romance ẹ títí ó ní o ní enough capital fún iṣẹ́ yẹn. Mo wá ní Lọ́lá owó tó yẹ kó o san fún mi mo ní fowó kun kó o fi ra ticket fún Ronke Oṣòdì Òkè. Lọ́lá ó dẹ̀ sọ ní Lizzy kí ló sọ. Mo ní Lọ́lá owó tó yẹ kó o fún mi fowó kun kó o fi ra ticket fún Ronke Oṣòdì Òkè. Mo ní at least tí ó bá rí bí jáde lọ àrẹ àtúnyá gágá ó ní bébí ọwọ́ ẹ̀ ń kọ́. Mo ní don't worry we are together I will take care of the baby. Lọlá Fádúrì jáde kó o ṣe àdàbí pé ọ̀rọ̀ tí Lizzy sọ yẹn o àdàbí tí Lizzy bá sọ bẹ́ẹ̀. Lọlá Fádúrì ó ti pẹ́ tẹ́ ti jọ ń ṣe eléyìí ló máa fi ṣàṣemọ̀. Lọlá Fádúrì sórí ọ̀rọ̀ ta ọmọ kan tí mo ètì láyé mi mo ètì irọ́ mo ètì irọ́. Lọlá Fádúrì mo ètì irọ́. Ọ̀rọ̀ Azeez Jàdúadé tó wá kó mi ní gold mo fẹ́ káwọn náà jáde. Lọ́lá wò mí dáadé ègún ni mí. Mo ètì irọ́ mo ètì kéèyàn ṣe oore kẹ́ fi bí san oore. Lọlá Fádúrì àti Ìyábọ̀ Òjó àtàwọn tó ń gbèjẹ àtàwọn tí Ìyábọ̀ Òjó ń gbèjà àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ni wọ́n gbé wá tó bá jẹ́ pé irọ́ ni wọ́n gbé wá wọ́n máa ráre kú tọmọtọmọ wọn ni. Lọlá Fádúrì repeat ẹ bí mo ṣe sọ yìí má convert ẹ sí nǹkan tó sọ yìí má convert ẹ ó ti change ẹ. Nígbà tá dé Amẹ́ríkà Lọlá Fádúrì
nígbà tá a di Amẹ́ríkà mo lọ change aṣọ Ronke Oṣòdì pé wá pìyẹ́ sẹ́yìn ó bà mí jẹ́ fún ẹ ó wá sọ nígbà tó padà dé ó ní àǹtí Ronke nǹkan tẹ́ sọ lẹ́yìn Lizzy ó ní ẹ sọ lójú ẹ aago mélòó la wà yìí this is 5:07 Lọlá Fádùrì lọ́lá àwọn tó máa tilẹ̀kùn ọjọ́ ẹni tá ní ríru ọjọ́ ẹni yìí mọ́ tó bá jẹ́ pé òtítọ́ ni mò ń sọ Lọlá Fádùrì wàá jẹ́ ìyà nǹkan tó ṣe wàá jẹ́ àwọn ọmọ ẹ̀ á jẹ́ ń bẹ̀ àdàbí tó bá jẹ́ pé mo parọ́ mọ́ ẹ̀ Ronke Oṣòdì Òkè á jẹ ìyà yẹn àwọn ọmọ ẹ̀ á jẹ́ àdàbí tí n bá parọ́ lókù Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Alice Òjó á jẹ́ àwọn ọmọ ẹ̀ á jẹ́ àwọn ọmọ ẹ̀ aráre kú àdàbí tí n bá parọ́ lókù ọjọ́ pé àṣìírè gbàgbé Lọlá Fádùrì jẹ́ kí n máa gbọ́ sí ẹ lọ èmi Àkànkẹ́ màá dídí gbé nǹkan wá ṣàdàbí fún ẹni because I need to save a soul ó ti pẹ́ tẹ́ ti máa ń gang up báyé àwọn èèyàn jẹ́ ó ti pẹ́ tẹ́ ti máa ń parọ́ mọ́ àwọn èèyàn ó ti pẹ́ tẹ́ ti máa ń sọ oore di ibi ó ti pẹ́ tẹ́ ti máa ń ṣèkà fáwọn èèyàn èmi ilẹ̀ máa fi ṣàṣemọ̀ Lọlá Fádùrì wojú mi dáadáa tó bá jẹ́ pé òtítọ́ ló ń sọ Lọlá Fádùrì ó free àwọn ọmọ ẹ̀ free àmọ́ tó bá jẹ́ pé irọ́ ló pa Lọlá Fádùrì wàá máa fi ibi gba oore ní títí tó máa fi jáde láyé tọmọtọmọ ẹ̀. ẹ̀yin aráalé kí lẹ rí sí ohun tí Lizzy Anjorin sọ yìí àti ohun tí Láìdé Bákàrè sọ nípa Portable ẹ jẹ́ ká mọ ohun tẹ́ ẹ ní lọ́kàn nípa fídíò tá a gbé fún yín yìí ẹ má gbàgbé àti subscribe sí channel yìí ẹ ṣé gan ni fún ìfẹ́ tẹ́ ní sí wa.